Adéìwà Part 2. Ẹ káàbọ̀ padà sí ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò Adéìwà apá kejì. Adéìwà jẹ́ sinimá tí ó dùn tí àwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀, bíi Mustapha Jayéọlá, Yomi Fash-Lanso, Akínọlá Àkànní, Adéjọkẹ́ Jayéọlá, Túndéọlá Yusuf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ ohun tí ẹ̀yin kọ nínú sinimá yìí ní comment section. Fún ẹ̀yin tí ẹ bá sì wo sinimá yẹn Adéìwà yìí, ẹ máa rí wò ní ìkànnì Yoruba Plus TV. Bí a ṣe mọ̀ pé sinimá yìí parí síbi tí ìyàwó Déǹtọ́ ti gba ojú ní ọwọ́ rẹ̀ nítorí pé kò tẹ̀lé àdéhùn tí ó ṣe fún un. Ohun tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé lẹ́yìn tí Bíléwù tú ìyàwó rẹ̀ sílẹ̀ tí Àjàyí sì ya wèrè, Bíléwù sá lọ bá bàbá aláwo tí ó sì ní kí ó gba òun sí ọ̀dọ̀. Lẹ́yìn eléyìí, gbogbo ohun tí a máa retí ní apá kejì ni pé kí ni ó gbẹ̀yìn Bíléwù pẹ̀lú bàbá aláwo yìí? Bákan náà, kí ni ó gbẹ̀yìn Àjàyí, ṣé ó padà gbádùn àbí kò gbádùn? Adéǹtọ́ tí wọ́n ti dájọ́ ìwúyè rẹ̀ sí ọ̀nà tí ìyàwó rẹ̀ sì ti gba ojúlówó rẹ̀ yìí, ǹjẹ́ yóò padà jẹ ọba àbí kò jọba? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà, a máa retí apá kejì sinimá yìí nínú oṣù tá a wà yìí. Ó dìgbà kan náà.